I want to language. Okay, no problem. I don't want to say anything. People say this one about the way it's abound for English is not allowed. Wọ́n tó gbé mi wá sí ọ̀dọ̀ bàbá mi kábíyèsí Olúbàdàn ní pé àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu President of Nigeria bàbá mi Olúbàdàn lọ bá wọn ní nǹkan bí ìjẹta ọjọ́ Friday bàbá mi pè mí àbí ìjẹrin sorry ọjọ́ Friday bàbá mi pè mí ní nǹkan bí 10 after 10 wọ́n ní àwọn wà lọ́dọ̀ president àwọn ti wáyé ojú ọ̀rọ̀ mi pé mo ti di fíìmà kí n máa wọlé bọ̀ mo kúrò ní exile kí n máa bọ̀ láti wá máa sọ pẹ̀lú àwọn fámìlì mi nínú ìwé mi nìbàdàn lálàáfíà sọ inú mi dùn gidigidi ayọ̀ mi sì kún ìdí nìyí tí mo fi wá láti wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúbàdàn kí n fi ẹ̀mí ìmoore hàn kí n dúpẹ́ lọ́wọ́ president of Nigeria bàbá Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ń bá mi dúpẹ́ lọ́wọ́ wọn because àǹfààní pé wọ́n jẹ́ Yorùbá ni mo jẹ yẹn ẹwọ́dún tí mo ti wà ń gbòòrò láti pé lédè mi náà lọ́gbàjọba mi ò lè rírú àǹfààní tí mo jẹ yìí jẹ tí mi ò dẹ̀ pààyàn tí mi ò ṣe kankan so ti yẹn sìn ìdí tí mo fi wá dúpẹ́ lọ́wọ́ ni. kí ni àmọ̀ràn yín fọ́mọ Yorùbá. ẹ̀yin méjèèjì nígbà tá a lè wà nílé ọ̀rọ̀ bàbá àtọmọ ni ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì. àmọ̀ràn yín fọ́mọ Yorùbá. àmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá ni wípé mo fẹ́ ká ṣera wa lọ́kàn kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa torí ọjọ́ ọ̀la àwọn àbúrò wa àtàwọn obìnrin wa tó ń bọ̀ lẹ́yìn kílẹ̀ Yorùbá lè lè gòkè àgbà ká dẹ̀ mọ́ nígbàgbọ́ wípé ká mọ bú àwọn bàbá wa àwọn àgbàlagbà mo dẹ̀ nígbàgbọ́ wípé ilẹ̀ Yorùbá ń bíbà yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú gbogbo àwọn bàbá ilẹ̀ Yorùbá láti mójútó ààbò security nílẹ̀ Yorùbá gidigidi mo tí bàbá mi bá mi sọ nìyẹn. ẹ ṣeun sà fún àwọn ọmọlẹ́yìn yín sà ẹ bá mọ̀ ọ́ lẹ́yìn wa. wọ́n sọ̀rọ̀ ẹ̀fọ́ nǹkan tó ń sọ jáde padà. ó ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ má jọ wà pàpà ẹ àwọn onílù rẹ o àwọn onílù rẹ o àwọn onílù Well, give me that. We bring the work closer to ẹ jẹ́ kó máa lọ. dúdú Well, give me that. We bring the work closer to your doorstep. Please, have a please. Well, give me that. We bring the work closer irọ́ mi gbé sílẹ̀ ní ṣọ́pọ̀ dìbò.
mọ́tò tí ara bèjì wà yẹn lọ sí ọmọ ọ̀rẹ́ ní kọ́mọ̀. Koiki Media will bring you the work closer to your doorstep. Ibo lẹ wà mo mà ti wà ń ta báyìí.